fight to the last with the last blood. It's better you people rise, stop this here nonsense. Igbos who live in Lagos, open your eyes. Don't sleep with your two eyes. And when somebody push you, push back. You people should come together now. When they are shouting, Igbos must go. Plan how you defend yourself. Plan how you defend your property. Plan how you throw them inside lagoon. First of all, when it starts, go straight to Oba, throw him inside the lagoon. Burn down Lagos. If they want to, if they will start this nonsense. What is wrong with you? See me see trouble. We came to Lagos to build Lagos. Lagos is full of water. Or the Mengo Louis Ojukwu, Hebrew, all of them. They come to build Lagos. After all, Lagos belongs to the first power of Lagos is from Benin. Now you are coming to claim what you don't have. Why are you claiming what you don't have? You are claiming what you don't have, and you can't give what you don't have. Who said Lagos belongs to you? This is Crossblog XTV. Don't forget to subscribe, like, and share. Anything me, go to share level. Share Larry Ose, join this week. Bàbá Igbo yìí jáde ó ní pé kán sùn ọ̀nà pé àwọn làwọn lẹ́kọ̀ọ́ kò sẹ́ni tó lẹ́kọ̀ọ́ ó ṣàfẹ́ fi dárúkọ ìlú lé láàrin inú ìlú. Bàbá Adebayo tí wá ti jáde báyìí wọ́n ti pe àwọn ọba of Lagos àti gbogbo àwọn ọba tó wà lẹ́kọ̀ọ́. Wọ́n ní àwọn ọmọ Igbo àti bóyá ti Igbo àti Hausa níbi ò tiẹ̀ wáyé mi báyìí wọ́n ṣàníkan lè mọ̀ kúrò pé tí gbogbo èmi ni mo nílẹ̀ wọ́ ló nílẹ̀ ààyè tá a fi gbà wọ́n ló ń dá wà láìlẹ̀. Wọ́n lè tó wá kàn sí Alaafin of Oyo. Wọ́n ní kó má jẹ́ káwọn èèyàn tì wọ́n o torí rúkèrúdè tó ń lọ láàrin Alaafin àti Ọọ̀ni of Ifẹ̀. Bàbá ìṣe àfohùn ránṣẹ́ wọ́n tún wá ní kí Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní kó ké sí Tinubu o pé security ilẹ̀ Yorùbá ó jẹ wọ́n lógún gan. Security ilẹ̀ Yorùbá ó jẹ wọ́n lógún tìtorí pé wọ́n fẹ́ kí Sunday Igboho kó wá lo security ní ilẹ̀ Yorùbá. Please don't forget to subscribe. Wà lálàáfíà. Àmín. Mo rán àwọn áńgẹ́lì sí yín kó máa tọ́jú yín. Àmín. Bàbá mi, màmá mi, kí àwọn áńgẹ́lì Ọlọ́run kó máa fi re tọ́jú yín. Àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní ọ̀nà jíjìn lórílẹ̀-èdè ayé, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, lórúkọ Jésù ká ẹ máa ríre. Àmín. Mo ní ká ẹ máa ríre. Àmín. Ẹ̀yin ọmọ Middle Belt, Niger Delta, ọmọ Igbo ká ẹ máa ríre. Àmín. Ká ẹ wà lálàáfíà. Àmín. Àwọn tí ń gbógun tì yín lórílẹ̀-èdè wọ́n á kú. Àmín. Ẹ bá ń ṣàmì o. Àwọn tí ń ní yín lára wọ́n á máa kú. Àmín. Àwọn tí wọ́n ń fara ní yín, tí wọ́n ń jẹ ohun ìní tiwa mọ́ tiwọn, lópin ọdún yìí kán máa kú. Àmín. Àwọn tó ń pera wọn ní politician tí wọ́n ń ba ayé wa jẹ́ lórílẹ̀-èdè yìí, kára máa ní wọ́n. Àmín. Nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ wà ń bẹ̀, báwo ló ṣe fẹ́ ṣàmì? Ẹ̀gbọ́n rẹ̀ wà nù wọn, ó lè ṣàmì. Kò jẹ́ pé wọ́n fún ẹ lágolo ráìsì, á tó máa pín fún yín nísìn. Agolo ẹ̀wà, kóńgò gàrí, àbí ṣé kóńgò lẹ máa ń pè? Á máa pín fún yín. Ire 4 years ló jẹ lọ́jọ́ kan ṣoṣo. Ire 4 years. Ló kọ Jésù ti Násárẹ́tì. Gbogbo àwọn tí ń fara ní yín lórílẹ̀-èdè yìí, àìsàn ibi kó ṣẹlẹ̀. Àmín. Ikú òjijì kó gbé wọn. Àmín. Kẹ́yìn wà lálàáfíà. Àmín. Ṣó bá mi ṣàmì ohun ìní wọn yẹn kó kó. Àmín. Owó tán kó pamọ́ yẹn, gbogbo tán ti gàbálé lórí yẹn, mo ní kó kó. Àmín. Ẹ sà, a fẹ́ ra tractor, caterpillar tán fi ń ṣoko. What about a tractor for farming? Ẹ̀skí sà, odidi ẹnìkan sà, ó dẹ̀ kó 350 tractor pamọ́. One good person kept 350 tractors. What should be given to farmers was now selling it. Was now selling it. Tractor tó ń tà ní bí 60 million. A tractor that's been sold for about 60 million. 22 million. Selling it 22 million.
àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí ọmọ àjọbẹ̀rí àwọn ọmọ àjọbẹ̀ wọ́n máa ṣe yàlà wọ́n máa ṣe yòlò wọ́n máa wá gbádá òkú kiri aláwọn lówó olè lówó àwọn ọlọ́lá jùlọ wọ́n jí owó yín ẹ máa pè wọ́n lọ́lọ́lá jùlọ excellence ọgbà ẹ̀wọ̀n excellence criminal excellency IWD you don't know meaning of IWD Ayakila politician mo rà àṣẹjáde ọlọ́run bàbá mi òye lámì gbogbo àwọn tí ń fìyà jẹ yín ikú àìsàn náà máa kú. Àmín. Wọ́n kúkú oró. Àmín. Ẹ wo lẹ́pà àbí kílẹ̀ máa ń pè é lẹ́pà lẹ́pà náà ni. Àwọn politician wọ́n fìyà jẹ àwọn ará ìlú. Ẹ wo mo wo dọkumẹ́ntìrì yẹn wọ́n gbé àpòlà lórí ẹnìkan. Wọ́n ní yes God can't take control in this country. Ó máa dé ìkànlẹ̀kùn ẹ gbọ́n wí ní ẹ wo bí ìbọ̀ ó ti ṣú dẹ̀dẹ̀ ẹ máa rí wọn sàárín ò jẹ́ ká gbádùn fà fún wèrè ní wọ́n ti bọ̀ àwọn wèrè wọ́n ti bọ̀ fà fún wèrè ní àwọn olè wọ́n wọ agbádá bí agbádá òkú àwọn tọ́jọ́ wọn ò pé lórílẹ̀ àwọn oníṣẹ́ ibi wọ́n sì máa. Bring out your security men. Ọba Yeye. King Yeye. Ẹ bá Tinubu sọ̀rọ̀ kó mú Sunday Igboho sí gbóná kó kílé àwọn. To send Sunday Igboho to Gbona to clear them. Ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní kó kílé àwọn. To clear them. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ lọ́lá ẹ jókòó, this is the time tó yẹ ká dá wà ẹ má ṣọ̀tẹ̀. Ọba Ọ̀yọ́ má jẹ́ kó tiẹ̀ má jẹ́ kó tiẹ̀ ọba Aláké ẹ pera yín ẹ fi ọba tó tọ́ jẹ níjẹ̀bú Òde ẹ má fò lè jọba ẹ má fi kírímínà jọba ẹ má fi ẹni tó ń fẹ́ jẹ ènìyàn wẹ̀ jọba ẹ ṣòtítọ́ ní táìmù tí ẹ wà ẹ sọ òótọ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run Ministers of God. ẹ sọ òótọ́ ẹ̀yin G.O. Say the truth. ẹ̀yin chaplain Reverend Bishop PDP abikilẹ pe pastor PFM ẹ ṣòtítọ́. Do the truth. ẹ̀yin kílẹ̀ tó pe Pentecostal PFM can ẹ ṣòtítọ́. And do the truth. ẹ̀yin bàbá ẹ ṣòtítọ́ lákòókò yìí. Fathers, do what is right this time around. ilẹ̀ ti fẹ́ mọ́ ẹ ṣòtítọ́ o. It's always late. Do the right thing. inú yín dùn sí àìṣòtítọ́ a máa wàásù irọ́ ìwàásù owó ìwàásù olè ìsọjí revival owó Preaching ìsọjí revival lies. olè. Preaching about money. àdá ṣọ́ọ̀ṣì làwọn èèyàn ronúkúwàdà ṣọ́ọ̀ṣì ta àwọn Starting churches there and there with no kò sí yẹn lọ́rùn o. repentance. ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì tá a dálẹ̀ gan yóò kọ́ ọ̀pọ̀ àwa G.O. àfàìmọ̀ Bọ́ọ̀lù ní ohun ètí ìmọ̀ bóyá ọwọ́ òun ó tẹ̀ ó lóhun ètí ìmọ̀ lẹ́ni tó ṣiṣẹ́ nìyẹn o dá ṣọ́ọ̀ṣì lẹ̀ káàkiri ayé àwọn èèyàn ò yí padà olè náà gan tún wà nù ṣọ́ọ̀ṣì olè gbá àpótí ìdá mẹ́wàá pásítọ̀ ló ń jí àpótí ìdá mẹ́wàá pásítọ̀ evangelist apalẹ̀ owó mọ́ ó kó lọ́nu èyí tá a di àwọn ọmọ ọjọ́ ti tó èyí tá a fi wọ́n sí gbèkú ti tó ẹ̀yin wòlíì prọfẹ̀tì oṣó ẹ lọ yí padà tẹ́ ń lo ògo lógo tẹ́ ń lo ògo àwọn èèyàn tẹ́ ń lo àsìkí àwọn èèyàn ẹ lọ yí padà ìkan ló ba ayé òdòdó jẹ́ ló sọ òdòdó di bó ṣe wà yẹn ibi ìlọlọ́run ti túlẹ̀ ẹ yí padà nínú iṣẹ́ ibi tí ẹ ń ṣe ẹ yí padà ẹ yé ba ayé àwọn èèyàn jẹ́ mọ́ ẹ sòótọ́ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run téèyàn bá ṣubú tíyè rẹ bá ṣí tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ
Jésù olùgbàlà yóò tẹ́wọ́ gbà ẹ́ padà. Ẹ yí padà, ẹ yé ṣiṣẹ́ ibi. Owó. Revival. Gbogbo evangelism tá a ṣe agídí la fi ń ṣe. All evangelism is done with force. Mo bí tó ti ń ṣe evangelism tó tún pé Humphrey lọ evangelism Humphrey. Doing evangelism and calling off in evangelism. Evangelism Humphrey. Ọlọ́run jọ̀ọ́ o. Mo rán àṣẹ jáde ní oṣù September yìí. Ẹ lọ ṣàṣeyọrí. Àmín. Ọkàn rẹ̀ á balẹ̀. Àmín. Ó máa rí bá ti ṣe. Àmín. Ó rọ̀ náà gbégbà. Àmín. Wá bá mi ṣàmì dáadáa, a máa dọ́run. Àmín. Bá ń ṣe o, a máa dọ́run. Àmín. Bá mi ṣàmì yẹn, a máa dọ́run. Àmín. Orúkọ ẹ ó wọ̀wé ìyè. Àmín. Orúkọ ẹ yóò wọ̀wé ìyè. Àmín. Orúkọ ẹ̀mí àti ìwọ yóò wọ̀wé ìyè. Àmín. Tó o bá lè ṣàmì àtẹ̀mí àti rẹ, a ó rapture. Àmín. Mo